Sister, aunty, ẹ súnmọ́ mi. Ṣáńjà ni. Nǹkan tó ṣẹlẹ̀, ṣáàdúgbò lẹ̀ ń gbé. Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀, ó ti pẹ́ tí mo ti ń wá rí yín pé kí n mọ̀ yín, kí n meet yín. Bọ̀ bí mo ṣe rí yín nínú mi, ṣé mo lè gba nọ́mbà yín? Kí n ṣe lúwájú ta lé mi. Kí n ṣe lúwájú ta lé mi. Wọ́n ọmọ burúkú yín. Wọ́n ṣe lébẹ̀ àdìwẹ̀ bọ́ mọ́ sọ̀rọ̀. Ara ọmọ ẹ sọ fún ilé nì. Bẹ́ẹ̀ mo kì í bá káàkiri. Ní ìdí ìkọ́jú kí mi ti dé. Pàdí mi kí ló ń ṣẹlẹ̀? Ó kọjọ́ mẹ́ta. Mo wá léèyàn kan bí mi kí ló ń ṣẹlẹ̀? See, na this man dey para for me since so I no know wetin happen ọláyé. Wà á fi hù. Ṣé èmi rẹ̀ bá sọ̀rọ̀? Ìṣọ̀lọ̀ ṣàgbé pètè sẹ́rin. Ọmọ mi kẹ̀kẹ́ ń dádúgbò mi rú. Ọmọ ibẹ̀ sí ilé kidnap ọmọdé. Ó ní bàjẹ́ dànù. Ọ̀ṣà máa pa gbogbo yín níbi ilé ní. Bàbá ó ní bàjẹ́ ládùúgbò mi, ó ní bàjẹ́ dànù. Níbẹ̀ iwájú ta lé mi bẹ̀ sí mú iṣẹ́ ọmọ mi ò ọmọ òdì pọ́n tó nì, ń tó nì. Ẹ̀yẹ́ mọ́ wọ̀ lórí ilé, ó ní bàjẹ́, bá bàjẹ́ lọ́dọ̀, ó bàjẹ́.